Ẹ kú lé níbi gbogbo tẹ́ ti ń wò mí lórílẹ̀‐èdè àgbáyé. Ẹ kú ojúmọ́ o, ẹ kú ọ̀sán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú alẹ́ ní gbogbo tẹ́ bá ti ń wò mí. Èyí tó bá jẹ́ tiyín ni kẹ́ ẹ mú bẹ̀. Orí ìkànnì Àwálálèdè TV láwa yìí. A sì wà lórí ìwé ewì èyí tí a kọ láti ọwọ́ Olúyẹmísí Adébọ̀wálé, Ìgbàlónìgbàákà. Lónìí, a ó máa wo ewì tí a pè àkọlé rẹ̀ ní ìwúre. Ìwúre, ìwúre. Iyọ̀ ló ní ẹ máa yọ̀ mọ́ mi. Ọ̀gbọ́ ló ní ẹ gbọ́ tèmi. A kì í ráfẹ́fẹ́ mú. Ọ̀tá kò ní rí ọgbẹ́ ṣe. Apá àtẹ́lẹwọ́ kì í kálé. Ayé ò ní rí ọgbẹ́ ṣe. Apọ́n wọn rí wọn kì í kági oko. Ọwọ́ ọ̀tá ò ní ká ọ. Ọmọ kì í dín nídìí ọ̀gẹ̀dẹ̀. Ó rọmọ pè wọ́n níṣẹ́. Èésún ìyàgàn. Ó rọmọ gbẹjọ. Orí adìyẹ yìí burú kó yé dúdú. Orí rẹ ò ní burú. Inú bíbí ní pẹ̀rú. Èpè wọn á sì polè. Alájọbí ní pàyè kan tó bá ṣe bí. Inú bíbí ò ní rán ọ níṣẹ́. Ẹ̀dọ̀ funfun ò ní bẹ̀ ọ́ lọ́wẹ̀. Ire lójú owó ń rí. Ojú rẹ̀ á máa ríre. Ọba tó kọ́lé dánádáná tó faná sí yóò tan ìmọ́lẹ̀ sáyé rẹ̀. Ọba tó kọ́lé ìgbín tó fami sí yóò fami sílé rẹ̀. Ọba tó kọ́lé ìjàpá tó dẹ̀kíní rẹ̀ yóò ṣe ilé rẹ̀ dáradára. Ẹ ó rojú, ẹ ó sì ráyè. Ẹ ò ní sì jẹ, ẹ ò sì ní sì mu. Ohun ojú rí kì í kọsẹ̀ lédè. Ẹ ò mà ní sì sọ, ẹ ò ní sílẹ̀ tẹ̀. Iwájú iwájú lọ̀pá ẹ̀bì tí ń ré sí. Iwájú lẹ ó máa lọ. Ẹ ò kúkú ní rẹ̀yìn. Báyìí a parí ewì yìí lónìí. Èyí tí a pè ní ìwúre. Ó gbàdúrà, ṣe lálàdúrà pé gbogbo ire èyí tó jáde nínú ewì yìí ni yóò ṣẹ mọ́ wa lára. Ẹnikẹ́ni tó bá lòun ló pa wá ni yóò lọ nítorí tiwa. Nítorí pé Olúwa ti ṣèlérí. Ó ní àṣẹ iyebíye lójú òun. Ó ní nítorí náà ó ní òun ó fi ènìyàn rọ́pò ẹ̀mí wa àti ẹ̀mí rọ́pò ẹ̀mí wa. Ó sì ti sọ bákan náà, ó ní bí Olúwa bá wà fún wọn níta ni yóò kọjú ìjà sí wa. Lónìí, mò ń kí wa wípé ó dàbọ̀ ó dijọ́ mẹ́jọ o, tàbí ìgbà mìíràn tá a bá tún pàdé.